ìdí rèé tí mo fi ṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù nínú ìkòkò tó tóbi jùlọ ní àgbáyé. Ida Bassey ló sọ bẹ́ẹ̀. ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ Nàìjíríà ló mà péjú pésẹ̀ sí ilé ìtura Èkó Hotel and Suites tó wà ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2025 láti wo bí gbajúmọ̀ aláṣẹ ní Ida Bassey bó ṣe ń ṣe ìkòkò ìrẹsì jọ̀lọ́ọ̀fù tó tóbi jùlọ ní àgbáyé. Ìrẹsì jọ̀lọ́ọ̀fù ó mà jẹ́ oúnjẹ tó gbajúmọ̀ bí ìsáná ẹlẹ́ta ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà. Ní ọdún 2023 òun ni Ida Bassey mà di ìlú mọ̀ọ́ká nígbà tó ṣe ìpèníjà gẹ́gẹ́ bí aláṣẹ tó dáná fún ìgbà tó pẹ́ jùlọ tí àjọ Guinness World Record tó sì fún ní àmì ẹ̀yẹ wípé ó mà sí oúnjẹ fún wákàtí 73 àti ìṣẹ́jú 11. Ida Bassey ó mà sọ wípé ìdí tí ó fi ṣe ìpèníjà náà ó mà ní wípé Nàìjíríà kì í máa gbẹ̀yìn níbi ohunkóhun. Àwa làgbà nílẹ̀ Áfíríkà tí ìrẹsì jọ̀lọ́ọ̀fù tó sì jẹ́ ohun tí wọ́n mọ Áfíríkà mọ̀. Mo wá rò wípé ó máa dára láti ṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù tó tóbi jùlọ àti pé ó máa jẹ́ ohun ìwúrí fún orílẹ̀-èdè wa. Bákan náà wọ́n ní ìgbà àkọ́kọ́ rèé tí èèyàn yóò dìde láti ṣe ìkòkò ìrẹsì tó tóbi jùlọ ní àgbáyé. Bí wọ́n ṣe ń fọn rere Ida Bassey bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo Guinness World Record lórí ayélujára. Bẹ́ẹ̀ náà làwọn èèyàn èyí tí púpọ̀ wọn tó mà jẹ́ ọ̀dọ́ àtàwọn tó fẹ́ràn oúnjẹ bí wọ́n ṣe péjúpésẹ̀ síbi tí àsè náà tó ti wáyé láti ṣe àtìlẹ́yìn fún Ida Bassey. Ida Bassey mà sọ wípé ó tó ọdún kan tí òun fi ṣe ìpalẹ̀mọ́ láti mú kí àsè náà kó wá sí ìmúṣẹ. Ó ní oṣù méjì gbáko ìmọ̀ ló mọ̀ gba òun láti ṣe ìkòkò tí wọ́n fi ṣe oúnjẹ náà àti pé nílẹ̀ yìí ń làwọn ti ṣe ìkòkò náà. Ó wá ṣàlàyé wípé ìkòkò tí wọ́n fi ṣe ìrẹsì ọ̀hún ó mà jẹ́ lítà 22,619 àti pé èèyàn tó lé ní 300 ń làwọn jọ pawọ́pọ̀ láti ṣe àsè náà. Ó ní àwọn ohun èlò tí wọ́n máa lò láti fi ṣe oúnjẹ náà mà jẹ́ báàgì ìrẹsì 200 ìyẹn 200 bags, páálí tòmátò alágolo 500 500, ọ̀pọ̀lọpọ̀ adùn ọbẹ̀, àlùbọ́sà 600 kìlógíráàmù 600 kg, omi 6,000 kìlógíráàmù 6,000 kg, ẹran ewúrẹ́ òróró 700 kìlógíráàmù 700 kg. Àmọ́ níṣe ni ọ̀rọ̀ náà mà bẹ́yìn yọ nígbà tí ìkòkò ìrẹsì náà tó má tẹ̀ ní ẹ̀gbẹ́ nígbà tí wọ́n fẹ́ fi ọkọ̀ ńlá gbé láti fi wọ́n. Àwọn aláṣẹ náà wọ́n sáré ṣe ọwọ́ sí awakọ̀ ọ̀hún láti má gbé mọ́ tí wọ́n sì pín oúnjẹ náà sínú abọ́ fún àwọn èrò tó wà níbẹ̀. Ní ọdún 2023 ní àjọ Guinness World Record ó ti kọ́kọ́ dádé ẹni tó ṣe oúnjẹ fún ìgbà tó pẹ́ jùlọ fún Ida Bassey. Ó di ìlú mọ̀ọ́ká nígbà náà lọ́hùn-ún fún bí ó ṣe dáná fún ọjọ́ 4 láìsinmi tí ọ̀pọ̀ èèyàn tó fi mọ́ àwọn olóṣèlú àtàwọn èèkàn ìlú tí wọ́n kan sára sí àjọ Guinness World Record. Nígbà náà mà sọ wípé òkìkí Ida Bassey ó mọ̀kẹ́ débi pé ọjọ́ 2 ìní ojú òpó àwọn kò fi ṣiṣẹ́ bí àwọn olólùfẹ́ rẹ̀ bí wọ́n ṣe ń kàn sí ojú òpó náà. Ó gba ipò ẹni tó ṣe oúnjẹ fún ìgbà pípẹ́ lọ́wọ́ ọmọ ilẹ̀ India kan Lata Tundor tó ti wà nípò náà láti ọdún 2019 pẹ̀lú nǹkan tó lé ní wákàtí 5. Ta ni Ida Bassey? Ní 20 oṣù kẹsàn-án ọdún 1995 ó ní wọ́n bí Ida Effiong Bassey tí ọ̀pọ̀ mọ̀ sí Ida Bassey, ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Izit Ubiem ní ìpínlẹ̀ Akwa Ibom ni. Lẹ́yìn tó kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ Madonna University Anambra nínú ìmọ̀ ẹ̀kọ́ sociology òun ló bẹ̀rẹ̀ oúnjẹ ṣíṣe tà. Ó ní òun mà ní ìmísí oúnjẹ ṣíṣe láti ọ̀dọ̀ ìyá òun ìyẹn Linda Ndukwe tí òun náà jẹ́ aláṣẹ. Yàtọ̀ sí oúnjẹ ṣíṣe, Ida Bassey ó mà tún jẹ́ òṣèré tíátà tó sì ti kópa nínú àwọn sinimá bíi Dream Chaser, A Walk on Water àti Mr and Mrs Robert. Kọ́lọ́ ọba Elédùmarè
kó bá wà pẹ̀lú ẹ̀ kó sì bá wa tún lédè Nàìjíríà ṣe. Àdúrà gbolówá Tóyìn ló kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ ẹ bá tẹ notification bell láti lè máa máa wètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wà o a kú iṣẹ́ tàná adẹ̀kú ìsinmi tòní òní lọ́jọ́ àìkú èmi àti ń rè àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbàrí lẹ́dùnmarè.